Listening to your zodiac signs daily predictions for today, Wednesday, April 9, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday, April 9 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Aries, ẹ̀yin tá bí láàrin March 21 sí April 20. Ìrínisí yín àti ìṣesí yín á jẹ́ èyí tí ó ṣe pé ó máa fún àwọn èèyàn mọ́ra lọ́jọ́ tòní, táwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí púpọ̀. Lọ́jọ́ tòní ẹ máa tún popular dáadáa sí ju bí ẹ ti ṣe wà tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì ni bí ẹ bá ṣe lè sọ̀rọ̀ sí lénìí á ràn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ohunkóhun. Lénìí kẹ́ kíyèsára pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ ẹ bá gbé, kí ẹ má ṣe fààyè gba ìgbéraga rárá lọ́jọ́ tòní o, kó má bàa dínà de àwọn oore fún yín lénìí. Tí ẹ bá lè kó yẹn já, ọ̀pọ̀ èèyàn ni wọ́n fún yín ní ọ̀wọ̀ tí yín tí wọ́n sì máa ṣe dáadáa sí yín. Ẹ wá create àkókò díẹ̀ láti fi relax dáadáa lénìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ wá rí ire owó látọ̀dọ̀ ènìyàn kan tó ṣe pé ó súnmọ́ yín, tàbí kí ẹ rí ọ̀nà tí owó lè gbà wọlé látọ̀dọ̀ èèyàn kan tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kí ẹ kíyèsára, èèyàn kan lè fẹ́ ṣe nǹkan tó lè mú kí ìpalára dé bá yín, tàbí kí ó fẹ́ ṣe nǹkan tí ó lòdì, tàbí kó fẹ́ sọ̀rọ̀ yín láìda bákan lénìí. Kẹ́ kíyèsára, tí nǹkan bẹ́ẹ̀ bá wáyé tó bá ṣojú yín, kí ẹ rí dájú pé ẹ jìnnà sí nǹkan tó bá máa bí ìjà tàbí fanfà láàrin ẹ̀yin àti irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ má ṣe lè rí ohun tẹ́ lè múṣẹ fún yàn. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white àti kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá bí láàrin April 21 sí May 20, lénìí ọpọlọ yín máa jí pépé, tí yẹn sì máa ràn yín lọ́wọ́ ní ilé àti láàyè iṣẹ́. Àwọn kankan tẹ́ ẹ̀rọ kan tẹ́lẹ̀ bí kùdìẹ̀kudiẹ ó ṣeéṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má ṣe ìró ìjú bó ṣe yẹ lọ, látàrí pọpọlọ pípé yín máa ràn yín lọ́wọ́ láti mójútó láíláì stress ara yín ju bó ṣe yẹ lọ. Lénìí kẹ́ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń náwó sí, kí ẹ má náà àpà, pàápàá kí ẹ má náwó láti impress ọmọlàkejì. Lénìí ẹ tẹpá mọ́ṣẹ́, kẹrẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò dára. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green àti kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá bí láàrin May 21 sí June 21, lénìí kí ẹ wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà, látàrí pé ẹ máa ríre gbámú, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ẹ sì máa ní agbára láti control emotion yín lénìí. Ọjọ́ tòní ẹ máa tún lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ire á wọlé lọ́tùn lósì, pàápàá àwọn kan tí ẹ ti ń retí bí oore á wọlé fún yín, àwọn tó sì ti yáwó lọ́wọ́ yín tẹ́lẹ̀, wọ́n á dáwó náà padà lọ́jọ́ tòní. Ẹ fọjọ́ tòní ṣiṣẹ́ lórí àwọn plan tẹ́ ń fẹ́, kẹ́ sì rí dájú pé ṣàṣeyọrí lórí rẹ̀, látàrí pé máa ní ìgboyà dáadáa lénìí. Ẹ má tàṣejù bo ohunkóhun, ṣùgbọ́n kẹ́ ṣe nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kún ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange àti kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá bí láàrin June 22 sí July 22, ó ṣeéṣe kí ẹ ní àwọn mixed feelings kankan, tó ṣe pé àwọn challenges kankan tún lè fẹ́ wáyé nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, tàbí kó ṣe ń pé àwọn kankan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá kó fẹ́ jẹ́ kí àìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín, ṣùgbọ́n o ní gbogbo ọ̀nà ẹ jìnnà sí nǹkan tó lè bí ìjà pátápátá, pàápàá sí ẹni tí ó bá ṣe pé ó súnmọ́ yín, bóyá láàyè iṣẹ́ àbí nínú ilé. Lénìí ó ṣe kókó, ṣe pàtàkì kí ẹ wulẹ̀ gba ààrẹ yín ní ẹ̀bi
kí ó má bàa bí wàhálà rẹpẹtẹ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fọpọlọ wípé ṣe ohunkóhun lénìí, gbogbo ohun tẹ́ nílò lénìí náà ní sùúrù láti lè rí dájú pé gbogbo nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ yìí ó rọlẹ̀. Ní ti ire owó, ó ṣeéṣe kí ẹ rí àwọn ire kan kó wọlé fún yín tó sì jẹ́ pé àwọn ire náà dìlé tí ń wáyé lórí ẹ̀ látijọ́ mẹ́ta. Lénìí kí ẹ ní ìrètí gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín kí ẹ sì jẹ́ kí ara yín yá gágá. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò àti kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kí ìṣù fẹ́ wáyé láàrin ẹ̀yin àti màlẹ́bí lọ́jọ́ tòní tó sì lè fẹ́ ṣàkóbá fún múdù yín díẹ̀. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká lè máa kanra, ẹ ní láti mú sùúrù lò kí ẹ mọ́kàn balẹ̀, bẹ́ẹ̀ sì ni kí ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí àwọ̀ pàtàkì wà lórí ọwọ́ yín ló dára. Ọjọ́ tòní ẹ free láti express emotion yín, láti ṣàlàyé bó ṣe ń ṣe yín fún èèyàn lénìí. Ìyẹn á jẹ́ kí gbogbo nǹkan tún rọrùn, bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àtàwọn alásùnmọ́ yín yóò tún padà bọ̀ sí bí ẹ ṣe ń fẹ́ padà láìpẹ́. Lénìí kí ẹ rí dájú pé ẹ wá gbàgbé láti mójútó àwọn nǹkan tó yẹ kẹ́ mójútó, kí ẹ rí dájú pé ẹ wà motivated. Ẹ ṣe oúnjẹ jẹ, ẹ má jẹ oúnjẹ àjẹjù, kí ẹ sì má mu omi àmujù kó má ba ṣàkóbá fún health yín. Lénìí sí rèé kí ẹ rí dájú pé àwọn nǹkan tí ẹ bá ń plan fọjọ́ iwájú ẹ pamọ́ láṣìírí lásìkò yìí ó, kẹ́ má sọ fẹ́nikẹ́ni. Lénìí sí rèé kí ẹ kíyèsára, èèyàn kan lè fẹ́ hùwà kan àbí ṣe nǹkan kan tí a fẹ́ já yín bọ́lẹ̀ àbí tí a fẹ́ sọ yín pé nǹkan tí lágbájá sọ yẹn irọ́ ló wà ńbẹ̀. Èyí lè má jẹ́ gbangba, ó lè jẹ́ kọ̀rọ̀ lẹ́yìn náà àti fẹ́ ṣe bẹ́ẹ̀. Fún ìdí èyí kẹ́ kún fún prayer dáadáa lénìí, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ wà determine. Bẹ́ẹ̀ sì ni kò dára rárá kí ẹ jókòó sílé láì ṣe ohunkóhun. Ó dára kí ẹ wulẹ̀ jáde lọ láti lọ wá oore. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wọṣọ brown rárá lénìí, látàrí pé brown jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ṣùgbọ́n ẹ lè wọ white, látàrí pé white jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lénìí ẹ máa wà social mean, ọpọlọ pípé sì máa wà fún yín. Ọjọ́ tòní máa jọjọ oríire fún yín o, kí ẹ lọ́jọ́ tòní lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Ó ṣeéṣe kí ẹ rí ìdùnnú púpọ̀ pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ṣùgbọ́n kí ẹ má ṣe wá gbàgbé àwọn nǹkan míì tẹ́ fẹ́ mójútó nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní tẹ́ nílò láti gbájúmọ́ dáadáa. Lọ́jọ́ tòní tí ẹ bá hùwà láìbìkítà àbí láì ronú jinlẹ̀ lé lórí, ó ṣeéṣe kí ẹ hùwà tó máa fẹ́ ṣàkóbá fún olólùfẹ́ yín, láti fẹ́ ṣàkóbá fún relationship yín tí ó lè má mú kínú wọn dùn. Fún ìdí èyí kẹ́ kíyèsára, kẹ́ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ kan jáde tàbí ká tó gbé ìgbésẹ̀ èyíkéyìí. Lénìí ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí, kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, lénìí ẹ máa fẹ́ introspect nípa àwọn nǹkan kan nínú ìgbésí ayé yín. Ẹ máa fẹ́ ronú jinlẹ̀ dáadáa lórí àwọn nǹkan tí ẹ̀ ń gbà lérò pé kò tíì bọ́ sí bí ẹ ṣe ń fẹ́. Lénìí kẹ́ má lose hope rárá o, kẹ́ sì má jẹ́ kí nǹkan kan rìn mọ́lẹ̀. Ẹ wòye sí àwọn plan tẹ́ ti ní látẹ̀yìnwá, kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní wòye sí, kẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí. Ẹ máa padà rí pé gbogbo ẹ máa padà rí bí ẹ ti ṣe ń fẹ́ ṣáájú kẹ́ tó wá lẹ fẹ́ gbé ìgbésẹ̀ tuntun. Ẹ wònú sí dáadáa ṣáájú kẹ́ tó ṣe bẹ́ẹ̀ lénìí o. Lénìí ẹ má wá finú tọ́yàn rárá, ẹ má gbára léèyàn. Ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Green àti gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, lénìí a ṣe yín bí ìgbà pé kí ẹ gbafẹ́, kí ẹ jó, kẹ́ yọ̀. A ṣe yín bí ìgbà pé kí ẹ gbafẹ́ pẹ̀lú àwọn olólùfẹ́ yín, kẹ́ enjoy ara yín lénìí. Tẹ́ bá wá socialize, tẹ́ bá àwọn èèyàn ṣe, ó ṣeéṣe kẹ́ ṣalábàápàdé ènìyàn tuntun kan tó ṣe pé ẹ ò tiẹ̀ ro gan pẹ́ lè pàdé wọn nínú ìgbésí ayé tẹ́ wá rárá. Lénìí sí rèé, ọ̀pọ̀ yín tí ẹ bá ń face health challenges, ẹ rí dájú pé ẹ wà positive, kẹ́ má ṣe ròyìnròyìn rárá nípa rẹ̀ o. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí. Ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeéṣe kí ẹ rí àwọn disappointment kan tàbí kí nǹkan dàbí ìgbà pé ó ń sun yín lọ́jọ́ tòní tó sì lè fẹ́ ṣàkóbá fún rírí ṣe yín láàyè iṣẹ́ tàbí kí ó tún fa kí ara fẹ́ máa kan yín bákan. Lénìí ẹ má wà too concern nípa àwọn nǹkan wọ̀nyí rárá o. Ẹ mọ̀ dájú pé nǹkan péréte ìgbà péréte ló máa fi wáyé, láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ pátá ló máa yanjú. Tẹ́ bá notice any health challenges lénìí, ẹ rí dájú pé ẹ ignore rẹ̀ o, kẹ́ tètè yá kọ́ bí ara sí, kẹ́ ṣèké ara yín, kẹ́ tọ́jú ara yín. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ti ń wòye sí pé fẹ́ ta property kan látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ rí ènìyàn tí á kówó gidi wá tí a wá bá yín rà lọ́jọ́ tòní o. Lénìí ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ èyí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pàṣírí mọ́ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ẹ bá ń gbà lérò fún dáadáa. Yẹ́lò àti green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣe kókó ṣe pàtàkì tí ẹ bá ń sọ̀rọ̀ kí ẹ rí dájú pé ọ̀rọ̀ yín wà very clear tó sì jẹ́ pé ẹni tí ẹ ń bá sọ understand yín dáadáa. Ìyẹn ràn yín lọ́wọ́ púpọ̀ o. Bẹ́ẹ̀ sì ni á dènà dé issue ọjọ́ iwájú tí ò ní wádìí pé nǹkan báyìí ni mo sọ lọ́jọ́ yẹn, bóyá ẹ gbọ́ dáadáa ni, bóyá kinní kan ni tí ò ní bí fàǹfà lọ́jọ́ iwájú. Ẹ̀yin tẹ́ jẹ́ business owners, tẹ́ jẹ́ ṣiṣẹ́ ẹ kíyèsí ara kẹ́ tọ́jú owó yín pamọ́ dáadáa o. Tẹ́ bá ń jáde lọ lénìí kí ó má bàa jà yín lólè tàbí kí ẹ má bàa sanwó nù lọ́jọ́ tòní o. Lénìí ẹ má péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tẹ́ bá wà comfortable, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè kí ẹ sì bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí. Yẹ́lò àti pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, lénìí ẹ máa rí ìdùnnú, ẹ sì máa ráṣeyọrí níbikíbi lénìí. Ẹ máa láǹfààní àti pàdé àwọn ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tí ẹ ti rí wọn. Kẹ́ wá rí dájú pé ẹ gbé gbogbo ìròyìn kúrò lọ́kàn yín pátápátá. Ẹ rí àwọn tó ṣe pé wọ́n súnmọ́ yín tí wọ́n nífẹ̀ẹ́ yín tẹ̀yin náà sì nífẹ̀ẹ́. Ẹ sì fẹ́ hàn sí àwọn èèyàn tó ṣe pé wọ́n ti dúró tì yín láti ìgbà yìí sẹ́yìn. Kí ẹ sì jẹ́ kó yé wọn pé ẹ mọ rírì wọn nínú ìgbésí ayé yín, kí ẹ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Tó bá wá ṣe ọ̀pọ̀lọpọ̀ yín bí ìgbà pé kẹ́ travel, ẹ kíyèsí ara kò dára kí ẹ rìnrìn àjò lọ́jọ́ tòní o, kí ọ̀tá yín má bàa regret. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú, ẹ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ pàṣírí mọ́ lórí àwọn kan tí ẹ ń gbà lérò fún dáadáa. Bẹ́ẹ̀ sì ni tí ènìyàn bá ṣẹ̀yìn tó já lásùnmọ́ yín, ẹ kọ́ bí a ti ń tètè foríjì wọ́n. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kìí ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ẹ lè jí lọ́jọ́ tòní kára yín yá gágá. Bẹ́ẹ̀ sì ni kó ṣe yín bí ìgbà pé gbogbo nǹkan tí ẹ fẹ́ gbé ṣe pàtàkì ẹ rí gbé ṣe. Ọ̀pọ̀ nǹkan tí ẹ sì fẹ́ ṣe yẹn lè jẹ́ àwọn nǹkan tó ṣe pé àwọn míì tí ń wòye sí pé nǹkan yóò lè ṣeé ṣe jàre, ṣùgbọ́n o kẹ́ mọ̀ dájú pé ẹ̀yin ní ability láti rí dájú pé gbogbo nǹkan wọ̀nyí ó ṣeé ṣe fún yín o. Kẹ́ tẹpá mọ́ṣẹ́ lé lórí kí ẹ sì má ṣe jẹ́ kí opportunity yìí kí ó lọ rárá o. Ẹ má sọ pé nǹkan kan ò lè ṣeé ṣe, ẹ mọ̀ dájú gbogbo nǹkan pátápátá òun ló ṣeé ṣe. Tẹ́ bá lè wà determine á ràn yín lọ́wọ́ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí ẹ bá ṣe lénìí á jẹ́ àlàkalẹ̀ fún àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ àbí àwọn tí ó ń tẹ̀lé yín lẹ́yìn láti tẹ̀lé ipa yín lọ́jọ́ tòní. Àwọn tí ó wá ń ṣiṣẹ́ tó jọ mọ́ small businesses lénìí, ó ṣeé ṣe kí wọ́n rí àmọ̀ràn kan látọ̀dọ̀ èèyàn kan tó súnmọ́ wọn bí ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí, támọ̀ràn yẹn sì lè ràn wọ́n lọ́wọ́ láti lè ríre gbámú. Ẹ wá ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.